Ṣèyí Makinde ẹ bá mi táàgì Ṣèyí Makinde. Ṣèyí Makinde kan gentle lójú ni ọlágídí ọkàn kì í gbọ́rọ̀. Ṣèyí Makinde ìgbọ́rọ̀ ọlágídí ọkàn gentle lójú ni ọlágídí inú. Ìntọ́ bá fẹ́ ṣe ni. O innocent face ẹ rí tẹ́ ẹ bá wọn Ṣèyí Makinde ẹ máa rí ọkàn ní innocent face lóní. Ṣùgbọ́n tí mẹ́nu rẹ̀ ó burú jẹjọ lọ. Ẹni tí mẹ́nu Ṣèyí Makinde ó burú ju ejò lọ. He has innocent face. But his innocent face with his rigid mind. He has rigid mind also. He doesn't care. He doesn't bother. Kò ọba àmọ́ takìtì. Kò ọmọ àforí dólẹ̀. Ṣé rí kọ́rẹ́ rìn rí ni? Ṣé rí kí Ṣèyí Makinde kọ́rẹ́ rìn rí? Ẹ rí pó sónú. Ẹ rí pó sónú. Ẹni tí rẹ́rìn ẹ̀ lédi kó rẹ́rìn. Gani Adams bàbá Gani ibà Gani Adams ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀yin lẹ́fà allegation kó lóye Sunday gbòǹjò ní ẹni wà náà àwọn tí ó pa Bọ́lá Ìgè ẹ rí evidence kankan proof ẹ o àgbàlagbà kan kì í ṣe láńgbàláńgbà o kódà kọ́ ọmọ inú èèyàn máa kọ́lé kéèyàn máa jíṣò o kódà o kódà kọ́ ọmọ inú èèyàn máa kọ́lé kéèyàn máa jíṣò aburú ni ó burú káàró sọ ọmọdì káàró dì máa sọ kídì ọmọ ti gbófo ni o títèmi ni o ibà Gani Adams oyè tẹ́ jẹ́ oyè ilẹ̀ Yorùbá ni o inú wa dẹ̀ dùn orí ẹ̀yin náà ti ṣe dáadáa ṣáájú nílẹ̀ Yorùbá tọ́ba wa rẹ̀ báyìí a lè blame yín ṣùgbọ́n ẹni tó náà ẹsẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbìyànjú lórí ilẹ̀ Yorùbá ẹ má dá lọ́wọ́ kọ́ àwọn ajá yín ti ń gbó káàkiri ẹ pè wọ́n wọlé ẹ fún wọn lóúnjẹ tájà bá ń gbó ibi nípa ẹ fún àwọn ajá yín lóúnjẹ ẹ má jẹ́ káwọn ajá yín sọ yín lẹ́nu ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá ti na ajá máa alájá lára alájá náà ń lo náà yẹn. Ìbà Gani Adams ẹ má jẹ́ kí àwọn ajá yín sọ yín lẹ́nu àwọn ajá yín ti ń gbó káàkiri ilẹ̀ Yorùbá yìí ẹ mú wọn so ẹ mú wọn so ẹ mú àwọn ajá yín so ẹ̀yin ni mo bá lọ́rọ̀ torí pé àwọn ajá yín yìí yóò máa mú àbùkù kàn yín àwọn ajá yín yìí èyí tó ti darúgbó ń bẹnu ajá yín tí ọmọ àgbàlagbà lóhun àgbàlagbà àyà àgbà kan ọ̀dọ́ ajá ó ń bẹ nínú àwọn ajá yín yìí ọmọ kékeré ajá ń bẹ nínú àwọn ajá yín yìí táwọn ọmọ kéékèèké ajá bá ti ń ṣe bí ọ̀dọ́ ajá tá ń ṣe bí ọmọ kéékèèké ṣé àmọ́ pé ọmọ kékeré ajá yóò fẹ́ practice bá ṣe ń bùyàn jẹ ẹni tí bá ń bẹ ládùúgbò tó bá gbọ́n yóò fọwọ́n kùmọ̀ lórí ni tó kú dànù ni èèwọ̀ làgbàlagbà ajá tó ti darúgbó arúgbó ọjọ́ tóun náà tó ń gbó bàbá Gani Adams ẹ mú àwọn ajá yẹn so mímú so àwọn ajá yẹn ni ò ní jẹ́ káwọn èèyàn máa kẹ̀yìn lábùkù torí pé àwọn èèyàn sọ wọ́n ní lára ń bẹ lára yín pé lára olè ṣùgbọ́n mi sọ mo ní rọ́ ni mo ní bàbá ò mọ bí ó ṣe control àwọn ajá wọn ni bàbá ẹ control àwọn ajá yín torí èèyàn dáadáa la mọ̀ sí láti lè ẹ̀yin náà ẹ dẹ̀ gbìyànjú ibi èèyàn kan bá dẹ̀ gbé ìgbìyànjú rẹ̀ dé tẹ́lómi náà bá ti tán láti bẹ̀rẹ̀ ṣe ń bẹ̀ ò nídìí àti bínú ẹ̀ ká fi ọwọ́ wẹwọ́ òun lọ́wọ́ fi mọ́ bàbá ẹ fi ọwọ́ wẹwọ́ pẹ̀lú olóyè Sunday Igboho ẹ má jẹ́ kí àwọn ajá yín ẹ má jẹ́ kí wọ́n sọ yín lẹ́nu ẹ má jẹ́ kí àwọn ajá yín sọ yín lẹ́nu àwọn èèyàn ti rí gẹ́gẹ́ bí alábọ̀dé ẹ̀yin àti Ṣèyí Makinde èmi ti ń fojú wo Ṣèyí Makinde gẹ́gẹ́ bí alábọ̀dé torí tí kì í bá aṣọ alábọ̀dé nílẹ̀ Yorùbá kí ni rísì tí òfin ní jẹ́ kí Sunday Igboho wọnú gbó kí ni rísì tí òfin lè pe ìpàdé gbogbo àwọn security àti local security ni àti àwọn advance war ni àwọn major security àti local war kó pè wọ́n mọ́ra pé gbogbo yín ẹ ṣiṣẹ́ papọ̀ ẹ wọnú gbó. So Ìbà Gani Adams ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mú àwọn ajá yín so tó bá jẹ́ pé ilẹ̀ ẹran wọn ẹ fẹ́ bà tí wọn jẹ́ ni o torí pé iṣẹ́ tẹ́ ẹran wọn iṣẹ́ tí ọ̀tọ̀ fún ọmọlúàbí láti ran ọmọ ọlọ́mọ lẹ́ran wọn. Ìbà Gani Adams ẹ bá mi share program yìí kí ẹ bá mi tag Ìbà Gani Adams kán lè rí ẹ dàpọ̀ ẹ bá mi tag Ṣèyí Makinde kán lè rí. ọba wa jẹ́ pé kì í sẹ́yìn lẹ́ran wọn àwọn ni wọ́n ṣẹ́ jẹ́ náà da iṣẹ́ ara wọn jẹ́ àìmọ́sẹ́ kọ̀ orógùn ní máa jẹ́ kó orógùn torí bomi gbóná torógùn bá dẹ̀ torí bomi gbóná kéde ó ṣe nǹkan ó ṣe o. Yorùbá kí ni ń ṣe wá ná tá a lè tọ̀ sójú kan tá a lè fọwọ́sowọ́ papọ̀ Ìgbòho òdùn kò fẹ́ dọ̀gá o
ṣùgbọ́n tí ń dùn ó ní pé bó lórúkọ tó náà ó ṣe ṣẹ́kù nílẹ̀ Yorùbá kì í ṣe tọ̀gá èèyàn lè má jọ̀gá torúkọ rẹ̀ ó dẹ̀ ṣẹ́kù èèyàn lè má jẹ ọ̀gá ṣùgbọ́n pẹ̀lú ipa takuntakun tó bá kó la yóò fi máa rántí rẹ̀. Ìgbà Gani Adams àwọn ọmọ yìí ò ṣe dáadáa o ẹ̀ẹ́dẹ̀ ń rí wọn ẹ̀ẹ́dẹ̀ lè kọ́ṣán wọn wọ́n á ṣe dáadáa o wọ́n á ṣe dáadáa o wọ́n á ṣe dáadáa o ẹ mú ajá yín so ẹ̀ẹ́dẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú failure to do so a máa disregard yín a máa regard yín as ọmọ àlè ilẹ̀ Yorùbá ni a regard yín gẹ́gẹ́ bí ọmọ àlè ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá tá a wà yìí àwọn bàbá kan ni wọ́n kọ́kọ́ lò ó àwọn bàbá kan ni wọ́n kọ́kọ́ kọjá níbẹ̀ ogun tó jára wájú kò yẹ kó jẹ ọmọ ẹ̀yìn àgbà tó jìn sí kòtò ó fi kọ́ ará yòókù lọ́gbọ́n ni àwọn ará yòókù yẹn tán náà bá wá padà jìn sí kòtò orí wọn ò pé nìyẹn ẹni tí ń lọ wájú ó jìn sí kòtò ìwọ tó wá ń bọ̀ lẹ́yìn tó wájú ó jìn sí dáàdì sẹ́ń kòtò orí ẹ̀ ò pé nìyẹn. Bàbá Gani Adams ẹ mú àwọn ajá yín so ẹ mú wọn so àdúrà ló yẹ ká gbogbo àwa tí ẹjẹ àmà fàdúrà ran Sunday Igboho lọ́wọ́ ẹjẹ àmà fàdúrà ran lọ́wọ́ ẹjẹ àmà fàdúrà ẹ wò ẹnu ọgbà tí Sunday Igboho wọnú gbó ẹ wò àwọn àti tuntun sáà mọ̀ pé lítìọ̀ ń bẹ nínú igbó yẹn sáà mọ̀ pé nǹkan àlùmọ́nì ó ń bẹ nínú igbó yẹn ẹ wá wò wọ́n ti kó àwọn ọmọ yẹn according to allegedly wọ́n ní àwọn ọmọ yẹn ti wà ní border Benin Republic sí Nàìjíríà inú igbó yẹn wọ́n jọ kó ya pé ọlọ́jà nìjẹ́ inú igbó yẹn ọlọ́jà Kaduna inú igbó yẹn lọ́jà Kútọ́nù ọlọ́jà Kútọ́nù ẹ dem promise ẹ máa gbà àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ ẹ máa gbà wọ́n lẹ̀ ẹ máa gbà wọ́n lẹ̀ more than 50 days àwọn ọmọ ọlọ́mọ bẹnu igbó Ṣèyí Mákindé òun sùn pẹ̀lú ìyàwó rẹ̀ òun bá ìyàwó ẹ̀ sùn àwọn obìnrin tí ń bẹ ńbẹ̀ ìyàwó rẹ̀ náà obìnrin ni ẹjọ́ ń bára yín sùn àwọn ọmọ ọlọ́mọ tó ń bẹ nínú igbó àwọn ìyàwó tí ń bẹ ńbẹ̀ ńlọkọ̀ ń gbòòrò àwọn ìyàwó wọn di ìyàwó Boko Haram torí tí Boko Haram tí bandit báyìí jí obìnrin gbé ó ti di ìyàwó bandit àwọn bá sùn kò tó dé àní ó sì ń bẹ láwọn tán bá mọ̀ lù sùn tán bá bọ̀ obìnrin bá sùn káwá jẹjà rí àǹfààní obìnrin bandit ò ní jí obìnrin gbé kọ́ mọ́ bá sùn lẹ́yìn ìgbà tí wọ́n bá lù wọ́n bíi kẹ́kú wọ́n lù wọ́n bí ẹni tí ò léèyàn lẹ́yìn ìgbà yẹn wọ́n tún bá wọn sùn wọ́n bá wọn sùn ṣerú situation yẹn ló yẹ ká fi kéèyàn ó máa fi falẹ̀ ṣerú situation yẹn ló yẹ ká máa fi sọ̀sẹ̀lú reason yẹn I can never blame Tinubu for this issue torí ó ń fún yín ní security fault àlẹ́ di ẹ̀bí yẹn di Tinubu has no any fault on this issue ó ń fún yín ní security fault 12 billion every month ṣé every month ni àbí every year 12 billion ọ̀dà pé every year ni ìgbà wo náà máa gba security vote náà sí every month ni àbí every year ẹ jẹ́ kí n go ẹ jẹ́ kí n rí ẹ dákun ẹ̀yin tẹ́ mọ tẹ́ current ṣé yearly náà máa gba security vote ni àbí ń bọ̀ ẹ jẹ́ kí mi gún sí ẹ jẹ́ n sí màá sí ní ìsìn security vote yẹn màá mọ 12 times yes yearly ni every year ẹ̀ ń gba security 12 billion every year yearly ni every year ni 12 billion every year for security vote 12 billion 12 billion 12 billion every year ni kì í ṣe monthly every year ṣé 12 billion náà pọ̀ tó láti secure life and property tí ń bẹ ní state 84 billion láàrin 7 years tí Ṣèyí Mákindé ti lò lórí ìjọba ó gba 84 billion fún security vote lábẹ́ bẹ́ẹ̀ Ọ̀yọ́ state ò ní helicopter Ọ̀yọ́ state wọn ní èsì gbé helicopter èlò ní ta helicopter èlò ni wọ́n ń ta helicopter nínú 84 billion èlò ni wọ́n ń ta helicopter nínú 84 billion 1 billion monthly yes every month
wọ́n gba 1 billion fún security vote 1 billion yẹn for yes bẹ́ẹ̀ ni for 12 months ó jẹ́ 12 billion ni wọ́n gbà 12 billion ni wọ́n gbà lóṣù kan àbí ni wọ́n gbà ní lọ́dún kan bẹ́ẹ̀ ni monthly 1 billion yes 1 billion lóṣooṣù 1 billion for security vote every month 1 billion 1 billion every month sọ wájú owó kékeré sọ jẹ́ owó kékeré ibo ni wọ́n ń ná sí kí ni wọ́n fi ń ṣe kí ni Ṣèyí Mákindé fi ń ṣe ibo ló ń ná sí ẹbí léèrè náà ẹ̀yin ará Ọ̀yọ́ state ẹbí léèrè náà ẹ̀yin ará Ọ̀yọ́ ẹbí léèrè ibo ló ń ná sí kí ló fi ṣe kí ló fi ṣe kí ló fi ṣe so àkànlé dúró pẹ́ lọ́wọ́ dá kí lọ́wọ́ dá kí lọ́wọ́ fẹ́ dá ìmúra ẹni lẹ́gbẹ̀ẹ́ ní ká sọ pé Ọlọ́run da ẹja fáwọn lọ́lọ́run lọ́wọ́ are you crazy fata ni lọ́lọ́run lọ́wọ́ èèyàn sí ọ ọlọ́fà lọ́lọ́run kọ́kọ́ kó sún wọn kọ́kọ́ fìyà jẹ ná kọ́lọ́run tó máa bọ́ fìyà jẹ Ọlọ́run bọ̀ta tọ́ ọba téèyàn bá sẹ̀mí máa kọ́ lù bí kókú kí n tó fà lọ́nà lọ́wọ́ Ọlọ́run fọ Ọlọ́run mọ̀ta kí ló ń ṣe é tọ́ ọba lọ́wọ́ fa èèyàn kan lọ́lọ́run lọ́wọ́ wàá máa jẹ ìyà jẹ gbé kọ́kọ́ dá sẹ̀ríà fún láyé àwọn gómìnà tẹ́ àwa ní kókó wájẹ afa ọlọ́lọ́run lọ́wọ́ ẹni tó yà á mú ká dádọ̀bálẹ̀ ká sí ẹgbà gidi fún èèyàn kó wájẹ Ọlọ́run ẹjẹ́ àfilẹ̀ ẹjẹ́ àfàfọ́ Ọlọ́run kí ló ń fà fọlọ́run kí ló ń fà fọlọ́run wàá máa jẹ ìyà ìfà wàá máa jẹ ìyà ìfà fàkínní ilẹ̀ fọlọ́run Ọlọ́run kan sọ pé ṣé dèdèrè ní ọdẹ ọgọ ni o ṣe léyìí wọn gbá ọ lórí ẹ ọlọ́ọ̀fà lẹ́fọ̀ lọ́hùn o tún ṣe mí wọn tún gbá ọ o tún lọ́ọ̀fà táyé èrè ó fi bàjẹ́ tán Ọlọ́run máa wò ẹ̀ràn ni Ọlọ́run máa wò ẹ̀ràn ni ìyàtọ̀ Ọlọ́run fi máa jẹ́ èèyàn ọ̀tọ̀ ni Ọlọ́run gan kórìíra kéèyàn gọ̀ tọ́ ọ bá gọ̀ Ọlọ́run máa wò ẹni pé dèdèrè ní ọgọ̀ Ọlọ́run kọ́lọ́run sún jẹ fún ẹ ibi ń pa ọ Ọlọ́run ènìyàn kan wá gbóúnjẹ fún ọ wá gbé wájú ẹran wá ń bọ̀ wá lé ẹran wá jẹun jẹrẹ wá lọ fẹ ẹran lọ́lọ́lọ́wọ́ sọ ìgbóríyẹ ti dàrú ẹnu òtí àtúnjá mọ́ wájú èèyàn kan tó wá ń bọ̀ ọ wá gbóúnjẹ yẹn ọ wá ń gbé lọ ọ wá ní èèyàn kan ló sì gbé fún ẹ̀yìn tó wá gbé mọ fàyìn lọ́lọ́ o ò lè wá òkò tó o bá lè dámú kó o wá òkò gidi kó o sọ́ọ̀lù lágbárí wà ní mọ fàyìn lọ́lọ́ ebi yẹn ọ pa ọ ebi máa pa ọ gbogbo nǹkan kọ́ la máa kó lọ́wọ́ we have to máa wà kó abáyé ẹ̀yìn ti ha ọwọ́ àdìkọ́dà ní tá a bá gbìyànjú lé lórí tí nǹkan yẹn ò bá mú ìgbẹ́yìn látò gbé nǹkan lórí kádàrá wà á kọ́kọ́ gbìyànjú lórí nǹkan wà á gbìyànjú láti gba nǹkan yẹn padà wọ́n fẹ́ gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ rẹ ọwọ́ náà wà á relent ó gbìyànjú láti gba ẹ̀tọ́ rẹ tó o bá wá gbìyànjú tí gbìyànjú yẹn ò bá mú ìgbẹ́yìn lọ́wọ́ àtọ́ gbé lórí pé bọ́lọ́run ṣe kọ́ nìyẹn mo gbìyànjú Ọlọ́run ò gbà bẹ́ẹ̀ so torí di eléyìí a ní fi àwọn tí wọ́n bá ń tẹ̀ ẹ̀tọ́ wa mọ́lẹ̀ a ní fi wọ́n lẹ̀ àwọn náà máa kóbò wọn tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹnu láàfi kóbò wọn á kóbò wọn ní tá a bá ń lágbára láti fi bá wọn jà làwọn náà fi bá wọn jà anybody tó bá ti ń tẹ̀ ẹ̀tọ́ wa mọ́lẹ̀ ní tá a bá ń lágbára Ọlọ́run mú social media is for everybody nínú tọ́lọ̀ fi fún wa lágbára ní social media wa Ọlọ́run mú kò sẹ́rù wa lódì àwa náà máa kóbò pẹ̀lú ọ̀rọ̀ ẹnu á tún láti rí á jẹ́ ká yọ ọmọ orú èèyàn tẹ́ ẹ jẹ́ tá a bá lágbára láti arrest yín tá a lágbára láti fi ń sẹ́wọ̀n tá a lágbára láti mú yín so á sì lágbára láti sọ̀rọ̀ àròjọ yín fáyé àròkájọ ògùn lọ á máa ròyìn kiri ni a máa ròyìn kiri ni